Ìyá Ìjẹ̀bú ẹ káàsán. Ẹ káàsán mà o. Ẹ kú ọrọ̀ ajé. Ọrọ̀ ajé nìyẹn ò ẹ ra mà. Ṣé ẹ ní ọtí Gobeg àbí Trophy? Trophy wà, Gobeg wà. Bí a kẹ fún mi Trophy yẹn. Tútù àbí gbígbóná mà? Tútù ni òtútù ní orun yẹn pọ̀. Ẹ máa wá ẹ wá jókòó jù ìbí. Òkè ẹ ṣeun. Ẹ jàre ìyá mi. Ọlọ́run pọ́n yín lé. Ẹ má mi wò tó bá tutù dáadáa sàlẹ̀ yẹn. Ẹ ra mà. Ẹ ṣé. Ṣé kí n mú kọ́ọ̀pù wá àbí kò ní? Kò nídìí, kò nídìí. Ẹ ra mà. Madam, good afternoon. Afternoon, sir. You get me, Nara? Yes, sir. Give me one. Is it Fanta or Pepsi? Anyone, Shako. Okay, sir. By the way, why they drink Trophy? What it concern you with my own wahala? Even the woman where they sell herself na Muslim, and she dey sell OTTI. That one now na trouble. That one no concern me. I no fit come put mouth. That one now na trouble. One na person na say. If you no like, make she talk. My that one no concern me with your own, jare. I know they buy again. Give me my money. Kí ṣẹlẹ̀? I know they buy again. Give me my money. Kí ṣẹlẹ̀ kó ṣòwò rẹ̀ dìdì bí òpó náà. Kí ṣẹlẹ̀? Ẹ ṣì wà lè bẹ fáwọn mara mi nira sí. Why you go dey sell Trophy wey you be Muslim? Kí n jẹ́ alájà kan, máa jẹun. Torí fáwọn jẹ́ alájà kí n má ta ọtí. I know they buy again, madam. Kò máa gbé orúwó rẹ̀ lọ. Orúwó rẹ̀ bí yóò pò náà dídí yẹn. Olórúwó kángun. Jesus. Àfọkìnbọ̀ ń gbowó òun. Ẹ ṣì wà lè wà bẹ fáwọn mara mi nira sí. Kó bá tún dé wájú mi níbẹ̀. Madam, ẹ dọ̀rẹ́ ẹ mú gan títò. Ẹ dìde fẹ́ máa lọ. Ọmọ ní sùúrù ṣé mi mo. Ẹ rẹ́ mi títò ẹ máa lọ́jà rẹ̀. Ẹ sì rọ́ àjọ máa lọ máa lọ. Ìbọn mi mo sọ. Mo wá ra ajá ń bí ni nà. Ẹ bá ní kí n máa lọ máa lọ. Ẹ máa lọ. Ẹ máa lọ. Ẹ jẹ kan yín. Ẹ jọ mi ráyè ògbó yẹn. Kí ni ó gbó kíní gan? Ẹ kó ra yín lọ. Mi ráyè. Wá sí èrè méjì.